ẹ káàbọ̀ padà orí ètò yín ètò wa ètò bó ṣe ń lọ náà la kalẹ̀ sí lórí tẹlifíṣàn Orísun. Ẹ má gbàgbé pé abala ìgbòkègbodò ọkọ̀ náà la máa yàn nàná ní gbogbo ọjọ́ Monday báyìí ọjọ́ mẹ́jọ a rí pé torí iṣẹ́ ajé ni. Ẹ bá fẹ́ lọ ra ọjà yín ẹ wọ mọ́tò lọ, ẹ bá fiṣẹ́ bọ̀ ẹ wọ mọ́tò wá. Adẹ̀gbọ́dọ̀ kẹ́kẹ́ máa lọ ní àlàáfíà kẹ́ máa wọ̀ lórí àlàáfíà. Onímọ́tò rọra sáré ẹ̀mí ò láàárọ̀ onímọ́tò rọra sáré. Ìbéèrè tá a béèrè yẹn ni wípé ǹjẹ́ ẹ lérò wípé àwọn èèyàn máa sáré àsájù pé mo fẹ́ bá ayé mo fẹ́ nípa pàfẹ́ra new model pé new model tó wà lọ́dún yìí sìn 2015 model tó bá lọ́dún tó ń bọ̀ àbọ̀dún méjì sásìkò yìí 2017 model tó dé ọdọọdún ni model ń jáde. Bẹ́ẹ̀ ni ọlọ́dún. Ṣé àwọn èèyàn máa sáré báyìí pé èmi náà fẹ́ gùn o èmi náà fẹ́ wá réǹjì o ṣé kò ní. wọ́n máa sáré àsáfẹ́ ẹ̀kú pàápàá. Kí ni lóyún táwọn olóyìnbó ń pè ní desperation nìyẹn. Ṣé rí gbogbo àwọn nǹkan ìpalára ló pọ̀ jù. Ó dàbí ìgbà téèyàn bá ń lo handset ni. Ayé ìgbà kan ìṣẹ́ẹ̀tì kan wà bí ìfẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ ó gbalé gbako ṣùgbọ́n nísìnyí ó fẹ́ kú kí sóbàtà gan kó máa lo rúṣẹ́ẹ̀tì yẹn àwọn èèyàn àti mọ rúṣẹ́ẹ̀tì tí mò ń sọ. Bó ṣe máa padà rí fún mọ́tò náà nìyẹn. Eléyìí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. Then transportation wa ní Nàìjíríà Ọlọ́run túbọ̀ bá wa kún àwọn ìjọba wa lọ́wọ́. Kì í ṣe gbogbo ibi tá a bá ń lọ náà la máa láǹfààní àti máa gbé private car lọ. Òyìnbó lọ́dọ̀ àwọn òyìnbó wọn sábà lo mọ́tò ẹlòmíì máa ní mọ́tò ó máa páàkì sílé táàkì ò tiẹ̀ jẹ́ ó gbádùn tó bá fẹ́ lọ síbi iṣẹ́ láwọn ìlú tó yẹ pé wọ́n ti lajú dáadáa yẹn ìlú aláwọ̀ funfun yẹn ẹ máa bá mínísítà pàdé nínú public transport ẹjọ́ máa wọ mọ́tò prime minister wọn máa jọ wà ń bẹ̀ tọ́ba tí rail system àti gbogbo ẹ bá ti wà òkè kò ní ìdìpá ńlá mọ́tò àwọn èèyàn gan-an ní kó lórí mọ́tò mọ̀ pàǹtí ló sábà máa ń dálẹ̀ tẹ́ bá délé mẹkáníìkì ń sìn ẹlòmíì àgbé mọ́tò sí lóde ńbí ẹlòmíì nǹkan tó ṣe mọ́tò ẹ̀ kò ju bí owó tó máa fi 50,000 ṣe ṣùgbọ́n láàrin pé mọ́tò wà lọ́dọ̀ mẹkáníìkì kò lówó kó wá mọ́tò yẹn wá ń bàjẹ́ sí nígbà tó dẹ̀ máa ní kó ń kó 50,000 nǹkan báyìí tún ti bàjẹ́ nǹkan báyìí ó tún ti ń tóbi 200 ó kàn gbàgbé ẹ̀ síbẹ̀ ní pẹ̀lú. ẹ jẹ́ ká support ọ̀rọ̀ yẹn ká tó wá sọ question mi. Báà kí ni ẹni yẹn máa gbàgbé mọ́tò sílé mẹkáníìkì nítorí kó jẹ́ old model. Irọ́ wà. Tó bá jẹ́ new model ní báyìí máa gbàgbé mọ́tò. Ó máa gbàgbé ẹ̀. Ó mọ ètò òfin rà. Irọ́ ni. Ẹ jẹ́ ká wò báyìí ká fi orin King Dr. Saheed Òṣùpá ó ní ọmọ ní jogún lé wà kìtàn ní jogún ọkọ̀ téèyàn bá kó jọ. Ó já sí pé téèyàn bá lọ ṣe gànràngànràn ọkọ̀ yẹn náà máa padà sí àdúrà ni. Ṣùgbọ́n ọ̀pẹ ẹ jẹ́ ká fi mọ́tò wé ilé. Àwọn bàbá wa gbà pé àwa náà mọ̀ pé ilé táwọn àgbàlagbà kọ́ nígbà yẹn pẹ̀lú búlọ́ọ̀kù tán lò àwọn sìmẹ́ǹtì tán lò àwọn òkúta àwọn irin ẹ máa rí i pé kòǹgì ni ẹ rí i pé àwọn búlọ́ọ̀kù tán lò ṣe máa gbọ́ pé ilé wó ní kinní kan ilé wó níbi báyìí ọ̀pọ̀ ẹ̀mí ṣòfò lọ dúkìá ṣòfò kẹ́mi má tiẹ̀ ṣòfò sínú ilé kí wọ́n sọ pé wọ́n kọ́ ilé alájà mẹ́fà owó owó tó máa ti lọ yẹn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló dábẹ́ ni pé téèyàn bá ra ẹrù lọ́pọ̀lọpọ̀ wọn á ní àwọn new model yìí wọn á ní brain box jó ọ̀rẹ́ wa kan ní láìpẹ́ yìí ní òjòdúnbẹ̀ yẹn owó kan ń lọ nínú go slow ó dẹ̀ rí àwọn tó ń ta CD ó dẹ̀ ra CD ó dẹ̀ ti bọ inú mọ́tò ẹ̀ ìyẹn kan náà kan pópópó ó ní ẹ̀rọ ó yọ padà ó nù padà lórí CD lásán bóyá ìṣọ́ ara gbogbo mọ́tò rẹ̀ pa náà.